It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun èyí tẹ́ fún wa. A dúpẹ́ o nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé. A yìn yín nítorí pé láti ìgbà dé ìgbà òun ni à ń fi ọ̀rọ̀ wa lọ̀ yín. A sì dúpẹ́ torí pé bí a ti ń wá bẹ́ẹ̀ lẹ̀ ń dá wa lóhùn. Ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín ní gbogbo ẹ̀yin tí Ọlọ́run ti ń dá lóhùn lórúkọ Jésù Kristi yóò tún máa tẹ̀síwájú láti dá yín lóhùn lórúkọ Jésù Kristi. Tá a bá rí ẹnikẹ́ni tó sì ń wọ̀nà fún nǹkan kan tí Ọlọ́run ò tí ì ṣe, mo gbàdúrà pé Ọlọ́run yóò ṣe ọjọ́ òní ní àkókò tiyín lórúkọ Jésù Kristi. Lẹ́yìn Jésù ojú òní tiyín o, ìgbà rere yóò yí kàn yín, ògo Ọlọ́run yóò farahàn lẹ́ẹ̀kan sí, agbára wà láàyè rẹ̀ yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa dúpẹ́ fún oore ọ̀fẹ́ tuntun èyí tá a tún rí gbà lónìí pé ká tún jọ gbàdúrà pọ̀. Èmi a máa sọ ọ́ pé oore ọ̀fẹ́ ni o, kì í ṣe agbára tàbí ìmọ̀ ẹnikẹ́ni, kì í ṣe pé ẹnikẹ́ni lágbára o, gbogbo agbára báyìí ọwọ́ Ọlọ́run ló wà. Torí náà la ṣe ń dúpẹ́ tá à ń fi ọpẹ́ fìyìn fi ògo fún orúkọ Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí mo tún dúpẹ́ pé ẹ wá àyè láti gbàdúrà lórúkọ Jésù. Àdúrà ò ní sú yín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ sì ń gbà ẹ rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó ṣe rí ní orúkọ Jésù Kristi. Ìfilọ̀ kan péré òní mo mú wá lónìí. Ìfilọ̀ náà ni pé ó lé ní àwọn èèyàn mẹ́rin tí wọ́n ń béèrè ọ̀rọ̀ partnership lọ́wọ́ mi. Lóòótọ́ ni ẹ má bínú, ṣe rí àṣìṣe yẹn ọwọ́ wa ló ti wá. Mo dẹ̀ fẹ́ lo ìṣẹ́jú kan láti ṣàlàyé ẹ̀. Lóòótọ́ ni àwọn tó béèrè wọ́n ní a wà ní partnership group kan, ṣàdédé la gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ da partnership yẹn nù kán tún ṣe. Mo ní bẹ́ẹ̀ ni, ẹ dákun ẹ má bínú. Ìdí ẹ̀ ni wípé fún àwọn tó súnmọ́ wa dáadáa wọ́n mọ̀ pé ó máa ń nídìí tá a fi ń ṣe nǹkan kan. Mo dẹ̀ máa ń dù wípé gbogbo àwọn tá à ń sọ pé eléyìí kò ṣe dáadáa àwa là ń pariwo ẹ̀, abẹ́ ti gbàgbé ni kò ṣe dáadáa yẹn kò yẹ kán bá ní sàkání wa. ìdí ẹ̀ nìyẹn tá a fi ní ó dáa. Ó ní specific way tí mo fẹ́ kí àwọn èèyàn kó ṣiṣẹ́ Ọlọ́run, yẹn ni pé Bíbélì bá ṣe lànà ẹ̀. Mi fẹ́ kẹ́nikẹ́ni rí bóyá a fẹ́ máa bring a máa kàjọ àwọn èèyàn. Àwọn slang tá à ń lò lọ́dọ̀ wa nìyẹn. Wọ́n ní àwọn sísá yẹn ló sọ fún mi lánàá pé káwọn èèyàn máa rí bí ìgbà tán gbé wọn sára. Ṣé mo gẹ̀tẹ̀ ẹbẹ̀ jẹ sọ? So irọ́ o, a ò ní ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi. Nítorí pé ọkàn wa ló ṣe pàtàkì, kì í ṣe owó ọbẹ̀, ọkàn àwọn ènìyàn. Àwa náà ò dẹ̀ fẹ́ máa tọ́ka àwọn èèyàn sí ọ̀run káwa wá pàdánù. Irọ́ wa fẹ́ ṣe bẹ́ẹ̀. Torí pé irú ẹni bẹ́ẹ̀ òun ló máa lùsì jù láyé àti lọ́run. Ìdí ẹ̀ nìyẹn a fẹ́ ṣe dáadáa. Yóò kí àwọn tó bá partner pẹ̀lú wa kí wọ́n lè rí àmì wípé lóòótọ́ irúgbìn tí wọ́n gbìn o, ilẹ̀ ọlọ́ràá ò ní wọ́n gbìn sí. Torí la ti ń ṣe àwọn ètò yẹn. So mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àǹtí wa kan àwọn ló máa wà ní in charge partnership yẹn. So tẹnikẹ́ni bá pè yín tó bá ní òun jẹ́ sista Doyin, ẹ má bínú àǹtí mi, ẹ má bínú. Torí inú wọn mọ̀ pé ẹ dárúkọ mi, kó lè kí ọkàn àwọn yẹn lè balẹ̀ ni àwọn tó ń béèrè lọ́wọ́ wa nìyẹn. Èmi náà ní dárúkọ wọn tán, ṣùgbọ́n tó bá sọ pé òun ni àǹtí Doyin, tó bá ti dárúkọ Doyin bẹ́ẹ̀ tó mọ̀ pé Oyin délé yín náà nìyẹn. Àwọn ni àwa fi sí in charge ọ̀rọ̀ partnership yẹn. So torí pé a ò lè dá ṣe, a nílò àwọn ọwọ́ míì. So a dẹ̀ mọ̀ pé àǹtí yẹn ẹ̀mí Ọlọ́run wà nínú wọn. Àti rí àwọn iṣẹ́ tí wọ́n ṣe tẹ́lẹ̀, àti rán wọn iṣẹ́, wọ́n ti jíṣẹ́ yẹn. So bẹ́ẹ̀ yẹn bá dẹ̀ sí jíṣẹ́ tàná, òun ló máa sọ bó ṣe máa jíṣẹ́ tèní. So àwọn ló máa wà ní in charge ẹ̀ tán bá pè yín. Torí ẹnìkan sọ pé ẹnìkan pè òun, ó ń dárúkọ kan tí ò kì í ṣe Sam Adéọ̀sùn létí wọn. Mo ní mo ló ẹ má bínú, àṣìṣe yẹn ọ̀dọ̀ wa ló ti wá. Àwọn ló yẹ ká sọ fún yín pé ẹni báyìí á pè yín o. So à ń try láti reconstitute partnership yẹn kí àwọn tí tó máa gbìn sínú iṣẹ́ ìránṣẹ́ wa kán lè rí èrè gangan ní tòótọ́. Òun là ń try láti ṣe. Ó jẹ́ dandan fún wa láti ṣe. Àti rò ó bá ṣe lè ṣe, a wò pé the best ni pé ká restart all over again. So ẹ dákun ẹ má bínú. Àwọn àǹtí mi yẹn máa kàn sí yín. So ẹ dákun ẹ̀yin náà ẹ máa kàn sí wọn. Wọ́n dẹ̀ máa package àwọn kíní kan fún yín débi pé directly láti ọ̀dọ̀ wa
ẹ máa gba newsletter ní ọ̀dọ̀ wa lágbára Ọlọ́run very soon. Ìyẹn ni pé ìdí newsletter ẹ̀ẹ̀kan lóṣù ni, kì í ṣe newsletter ojoojúmọ́, kì í ṣe pé a fẹ́ ní kẹ́ ẹ ra nǹkan kan, kẹ́ ẹ lè mọ kí là ń ṣe ní background, kí là ń wọ̀nà fún ọ̀nà ètò wo là ń ṣe ẹ̀yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí. Ó yẹ kẹ́ ẹ mọ̀, torí ó jẹ́ dandan fún yín kẹ́ ẹ mọ̀, torí pé partners wà nìyí. Mo sì gbàdúrà pé lẹ́yìn Jésù sẹ́yìn ojú ò ní tì yín lórúkọ Jésù Kristi. Gbogbo wọn tẹ́ ẹ béèrè fún àti nǹkan tí ò wá sọ́kàn yín láti béèrè fún ní rere, mo gbàdúrà pé Ọlọ́run á ṣe fún yín ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Time to move forward. Àkókò láti tẹ̀síwájú. Time to move forward. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run. Àṣírí kan wà tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nínú ìṣẹ̀dá Ọlọ́run. Àṣírí ọ̀hún náà ni wípé ṣẹ́rí àṣírí ọ̀hún kò sí ìṣẹ̀dá kan tí Ọlọ́run dá tí ò ní àṣírí yẹn lọ́wọ́. Àṣírí náà ni wípé àṣírí láti mì, to move. That is, everything God created are destined to move. Gbogbo nǹkan tí Ọlọ́run dá pátá Ọlọ́run dá pé kó mì. Ẹ̀yẹ́ máa wò ó nígbà tí ẹranko kan bá sùn sílẹ̀, àwọn èèyàn máa, torí pé kò mì, àwọn èèyàn máa kò mì, kò jì, kò ṣe nǹkan kan, àwọn èèyàn máa wọ́n á múgi, wọ́n á fi tì í, tó bá ti mì bẹ́ẹ̀ wọ́n ní it's alive, ó wà láàyè. Yẹn pé mímì ó jẹ́ àpẹẹrẹ pé à ń bẹ láàyè. Títí kan igi, àwọn igi tí Ọlọ́run dá yẹn, Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ láti mì. Tá bá gé igi gẹdú sílẹ̀ báyìí, kò ní oore ọ̀fẹ́ láti mì, ibi tẹ́ gé sí òun lẹ́ ti máa bá a lọ́la, torí pé ẹ̀mí ti kúrò lára ẹ̀. Ohun gbogbo tí Ọlọ́run dá, Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti mì. Now mímì yẹn wá pín sí ipa méjì. Èèyàn lè mì ìyẹn ni pé kó wà láyé bí aláìsí. Ó dàbí ẹni tó rọ epo kúnnú mọ́tò ẹ̀. Now ó wá ní òun fẹ́ rin ìrìn àjò. Òun á rìn ìrìn àjò yẹn pé epo tó ń ra kúnnú mọ́tò yẹn pé òun máa lò tán. Ìyẹn ò sọ pé ó lè tẹ̀síwájú o, torí pé tó bá dé roundabout kó máa yí roundabout báyìí, kó máa yí báyìí, tó bá ti yí epo á tán mọ́ mọ́tò yẹn lẹ́nu. Lóòótọ́ ló mì, ṣùgbọ́n kò tẹ̀síwájú. So mímì wa gbọ́dọ̀ mú ìtẹ̀síwájú lọ́wọ́. Ìyẹn ni pé a ó ní ìdí láti lè yìn Ọlọ́run. Ṣùgbọ́n o, àìmọye nǹkan ló máa ń fà á téèyàn ò kí fi ń tẹ̀síwájú. Ìyẹn ni pé takú sójú kan, ọ̀pọ̀lọpọ̀ kan ló ń fà á o nínú ayé ènìyàn. Torí ẹ̀ náà la dẹ̀ ṣe ní lónìí sẹ́, ohun tá a dojúkọ ní ẹ̀mí tí ò jẹ́ ká tẹ̀síwájú, torí pé àkókò rèé o láti tẹ̀síwájú. Orí àdúrà wa tòní nìyẹn. Mo sọ fún wa gbogbo nǹkan pátá tí Ọlọ́run dá, òun ni Ọlọ́run fẹ́ kó mì, kó dẹ̀ tẹ̀síwájú. Àwọn kíní kan wà tó yẹ ká mọ̀ lónìí ṣùgbọ́n nítorí àkókò a ò ní lè sọ gbogbo ẹ̀, ṣùgbọ́n màá dúró sójú kan, nǹkan kan tí mo fẹ́ ká mọ̀, òun gangan ló dẹ̀ ṣe pàtàkì jù nínú ọ̀rọ̀ ìtẹ̀síwájú tí à ń sọ yìí. Yẹn ni pé báwo lèèyàn ṣe lè mọ̀ gan wípé òun ò tẹ̀síwájú, pé òun ti há sójú kan. Pé ẹ̀mí kan wà tán pé ní the spirit of stagnancy, pé ẹ̀mí yẹn ti wọnú ayé ènìyàn, àti báwo la ṣe máa gbàdúrà kí ayé wa lè bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. Òun ṣiṣẹ́ tá a fẹ́ ṣe gangan nìyẹn, torí pé mímì àti títẹ̀síwájú òun gangan ni kọ́kọ́rọ́ tó mú kí ayé èèyàn ṣe rere nínú ayé. Kókó bí tí màá ti bẹ̀rẹ̀ gangan nìyẹn. Ẹ wò ó, nígbà tí ènìyàn bá ti ní ìjákulẹ̀ léraléra, when you experience repeated cycle of failure, tí èèyàn ní ìjákulẹ̀ léraléra, ó fẹ́ gbé ìgbésẹ̀ tẹ̀síwájú ṣùgbọ́n ó ń jákulẹ̀ léraléra. Bó ṣe ń ralẹ̀ náà ń gbà lọ́wọ́ ẹ̀, ó dẹ̀ fẹ́ kọ́lé. Ó tún ti wọ́jọ́ tún ralẹ̀, wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀, ó dẹ̀ fẹ́ kọ́lé. Olókè jẹ́ kí n lọ rà ní estate kan tán ló wà ní Ìjẹ̀bú Mùṣín, kí n sáré lọ rà á. Ó tún lọ rà á, ó tún bọ́ kúrò lọ́wọ́ ẹ̀. Nígbà tán fún ní pépà tán, ìjọba ní ilẹ̀ yẹn o, abẹ́ power line ló wà, wọ́n tún wọlé yẹn. Ìyẹn ni wípé ó ní experience repeated cycle of failure. Ìyẹn ni pé ìjákulẹ̀ ó wá ń wá léraléra fúnra ayé bẹ́ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ yẹ kó mọ̀ wípé ẹ̀mí ìdúró lójú kan ó ti bà léwu nìyẹn. Àkókò tẹ̀síwájú ò ní sí fúnra ẹni bẹ́ẹ̀. Olófà o tó yẹ pé ìrìn àwọn ọmọ Ísírẹ́lì tó yẹ kán rìn ní nǹkan bíi 40 days ní ìrìn yẹn yẹ kó gba ọgọ́rùn ènìyàn láti Íjíbítì sí ilẹ̀ ìlérí, ó gbà wọ́n ní 40 years. Ṣùgbọ́n kíní kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Ọlọ́run aláàánú, kò sí bó ṣe ṣe tó, bàbá wa tó jẹ́ Ọlọ́run aláàánú yẹn á ṣe kíní kan ṣáá ni. Kí ló ṣẹlẹ̀? Deuteronomy
chapter 1 verse 6 kí ni kan ṣẹlẹ̀ níbẹ̀ kí ló ṣẹlẹ̀ bíbélì sọ pé ní olúwa ọlọ́run wa bá wa sọ̀rọ̀ ní Hórébù pé ẹ ti dúró ní orí òkè yìí pẹ́ tó ẹ ti dúró ní orí òkè yìí pẹ́ tó you have dwelled long enough at this mountain mami mo ń sọ fún yín o ẹ ti pẹ́ jù níbi tẹ bá rántí mo máa sọ kí ni kan mo ní tẹ bá yin ọlọ́run tẹ ṣe thanksgiving ẹ ṣe testimony lórí nǹkan tí ọlọ́run ṣe kò yẹ kẹ́ ẹ pẹ́ jù lórí testimony yẹn ó yẹ kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí fi àyè lẹ̀ fún testimony mi ìyẹn ni pé ayé èèyàn tẹ̀síwájú nìyẹn oh God ṣẹ́rí ọlọ́run ti rí àwọn ọmọ ìṣẹ́ ó kàn wò wọ́n títí wọ́n kàn takú sójú kan wọn ò lọ wájú wọn ò padà sẹ́yìn ọlọ́run wá pàṣẹ ẹ̀ jáde ó ní ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ ti pẹ́ jù lórí òkè yìí ẹ ti pẹ́ jù níbẹ̀ ẹ̀rí tabaráyè ká lọ sàlẹ̀ ẹbí ẹsẹ̀ kejì ẹ rí i pé ọlọ́run wá sọ wọn bẹ́ẹ̀ ṣe máa rìn ní ibi tẹ́ ẹ máa gbà ní ẹ tẹ̀síwájú á sọ fún ọlọ́run á pèrúkọ Jésù ẹ fi ẹ̀jẹ̀ Jésù wé àmì ìjákulẹ̀ kúrò nínú ayé mi ní orúkọ Jésù ẹ sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ẹ̀jẹ̀ Jésù kó fi wé àmì ìjákulẹ̀ mark of failure ó wà lára ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì àwọn dàbí pé ọlọ́run ò gbọ́ àdúrà ìdí ẹ̀dẹ̀ ni pé wọn ò bí ọlọ́run kó wẹ ìjákulẹ̀ dànù kúrò nínú ayé wọn. Oh Lord, wash away the mark of failure in my life with the blood of Jesus, in Jesus' name. Bẹ́ẹ̀ ṣe máa sọ fún ọlọ́run nìyẹn pé kẹ́kẹ́ porúkọ Jésù pé kó fi ẹ̀jẹ̀ Jésù kó fi wé àmì ìjákulẹ̀ kúrò nínú ayé yín ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín Olúwa ẹ fi wé àmì ìjákulẹ̀ kúrò nínú ayé mi ẹ fi ẹ̀jẹ̀ yín ẹ fi wé àmì ìjákulẹ̀ kúrò nínú ayé àwọn ọmọ mi láti òní làwọn rí ìjákulẹ̀ mọ́ ayé wa tẹ̀síwájú ayé wa tẹ̀síwájú ayé àwọn ọmọ mi tẹ̀síwájú ayé mi tẹ̀síwájú láti òní lọ ẹ fi ẹ̀jẹ̀ yín ẹ fi wé ẹ̀mí ìjákulẹ̀ kúrò nínú ayé mi lórúkọ Jésù Kristi gbogbo àmì ìjákulẹ̀ pátá àmì ìjákulẹ̀ tó mẹ lórí ayé mi àmì ìjákulẹ̀ tó wà lórí ayé àwọn ọmọ mi àmì ìjákulẹ̀ tó wà lórí ayé ọkọ mi àmì ìjákulẹ̀ tó wà lórí ayé mi àmì ìjákulẹ̀ ní ìdílé mi ní orúkọ Jésù Kristi ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù ní orúkọ Jésù Kristi ẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ má jẹ́ ń tàn yín tí Ọlọ́run ò bá sọ̀rọ̀ tó sọ yẹn sí àwọn ọmọ Ísírẹ́lì kì í ṣe pé wọ́n gbàdúrà o kì í ṣe àdúrà àwọn ló gbà o àánú Ọlọ́run ló kàn ṣiṣẹ́ fún wọn pé ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ ti pẹ́ jù níbi tẹ́ ẹ wà tí Ọlọ́run ò bá sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn Ọlọ́run nìkan ló lè sọ fún wa ọdún tí wọn ò bá lò ní ojú kan yẹn ọwọ́ Ọlọ́run ló wà ọ̀gọ̀rọ̀ wọn ní ìbá bímọ tí ọmọ ẹ̀gán á bímọ tó yẹ pé lójú ẹ̀mí ẹ̀ báyìí á dẹ̀ fi àwọn ọmọ yẹn lẹ̀ lójú kan yẹn náà ìran bíi mẹ́fà dẹ̀ wà lójú kan tí wọn ò dẹ̀ ní kó lójú kan títí láéláé láì jẹ́ pé Ọlọ́run sọ̀rọ̀ yẹn jáde torí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ sọ fọlọ́run kó pàṣẹ àṣẹ ló matter most báyìí àṣẹ Ọlọ́run gan ló máa ṣiṣẹ́ báyìí fún yín lónìí á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ pàṣẹ fún ẹ̀mí ìdánidúró sójú kan nínú ayé mi pé kó jáde ẹ̀mí ìdánidúró sójú kan ayé yẹn á kàn dúró bẹ́ẹ̀ ṣá odidi ọdún 7, 8, 9, 10 kò ní sí movement from one spot to the other bí ìgbà téèyàn kàn ṣe ó ń yíra about lójú kan ni ẹjọ́ má jẹ́ ká fi àdúrà ìṣeré lẹ́ẹ̀kan sí ẹ̀yin náà mọ̀ ní gbogbo ọjọ́ Wednesday báyìí Ọlọ́run máa ń kọ́ sí wa ní ọ̀nà tuntun ni Ọlọ́run máa ń ṣí wa níyè sí àwọn nǹkan tó fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ ni. Oh Lord, command the spirit of stagnancy in my life to leave in Jesus' name. Jésù Olúwa ẹ pàṣẹ fún ẹ̀mí adánidúró sójú kan nínú ayé mi pé kó padà kó jáde ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù nínú ayé mi nínú ayé àwọn ọmọ mi nínú ìdílé mi ẹ pàṣẹ fún ẹ̀mí adánidúró sójú kan nínú ayé Olúwa kó jáde ó yẹ jáde ẹ̀mí adánidúró sójú kan ó yẹ jáde ẹ jáde ẹ jáde ní orúkọ Jésù ẹ̀mí adánidúró sójú kan ní orúkọ Jésù ẹ jáde ó yẹ jáde ó yẹ jáde ó yẹ jáde ó yẹ jáde ẹ̀mí adánidúró sójú kan ẹ máa jáde nínú ayé mi ẹ máa jáde nínú ayé àwọn ọmọ mi ẹ máa jáde ó yẹ máa jáde á ó tẹ̀síwájú ní orúkọ Jésù á ó tẹ̀síwájú á ó tẹ̀síwájú o á ó tẹ̀síwájú ní orúkọ Jésù Kristi á ó tẹ̀síwájú Olúwa ṣàánú Olúwa ṣàánú ẹ̀mí adánidúró sójú kan lónìí mo kọ̀ yín o ìṣẹ̀dá mi kọ̀ yín ayé mi kọ̀ yín ayé àwọn ọmọ mi kọ̀ yín ní ìdílé mi a kọ̀ yín o ní orúkọ Jésù Kristi á ó tẹ̀síwájú àtòrí pé àkókò tẹ̀síwájú la wà yìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run
ọ̀nà míì téèyàn á fi mọ̀ pé ayé òun ti ń dúró sójú kan rèé o òun ni pé téèyàn bá wòye pé promise and fail pé promise ayé ènìyàn failure ló máa ń padà dìgbẹ̀yìn téèyàn bá ti rí àmì ẹnu ayé ẹ̀ ìdúró sójú kan ni o bẹ́ẹ̀ ni mo sọ fún wa ohun tí ẹni yẹn tí ò ní nínú ayé ẹ̀ òun ni ọ̀rọ̀ kan tí mo pè ní ìlérí tí kì í tàsé orí ọ̀fẹ́ kan ni téèyàn bá ní orí ọ̀fẹ́ yẹn ìyẹn pé orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé tó máa ṣèlérí fẹ́ni ẹ báyìí ó máa mú bẹ́ẹ̀ ni oh my God ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ kan tí bàbá yẹn Joshua tó sọ fún àwọn ọmọ Israẹli nígbà tí ó ti dàgbà ó fẹ́ dágbére fáyé ńgbà yẹn ó wá ń bá wọn sọ àwọn ọ̀rọ̀ kan Joshua rán àwọn ọmọ Israẹli ó rán wọn létí kinní kan nínú ìwé Joshua chapter 21 verse 45 ni Joshua 21:45 ó ní not a word failed of any good thing which the Lord has spoken to the house of Israel all came to pass. Ọlọ́run mi o ó ní kò sí ọ̀rọ̀ kan tó kùnà ní gbogbo nǹkan tó dára tí Ọlọ́run wa tó sọ sínú ayé ilẹ̀ Israẹli pé wọ́n á ṣe ó ní ẹyọ kan ẹ̀ báyìí ó ní kò kùnà gbogbo ẹ̀ pátá ló ṣe yẹn ni pé ìlérí ṣẹ nínú ayé wọn oh my God ìlérí ṣẹ torí pé nínú ayé wọn yẹn wọ́n ní orí ọ̀fẹ́ kan tá a pè ní orí ọ̀fẹ́ tí ìlérí kì í fi tàsé orí ọ̀fẹ́ tí ìlérí kì í fi tàsé nínú ayé ènìyàn mo fẹ́ kẹ́ béèrè fún orí ọ̀fẹ́ yẹn lónìí Jésù Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé tá bá ti promise yín báyìí irọ́ kò sí nǹkan tá a ṣẹlẹ̀ irọ́ àwọn arábí ò ní rí wọ́n ti rí ṣáájú àìrè ṣáájú ẹni ò ní orí ọ̀fẹ́ tí ìlérí kì í tàsé ni tó bá ní orí ọ̀fẹ́ tí ìlérí ò ní tàsé láíláí wọn olóńfẹ́ rí rẹ wọ́n kàn rí tẹ́ wọ́n á kàn rí wọ́n rí náà nìyẹn oh God oh Lord give me the grace that manifests promises in Jesus' name the grace that manifests promise yẹn ni pé táwọn bá ti ṣèlérí fún yàn báyìí ó máa ṣe é ṣe ṣáà ni Jésù Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé ẹ fún àwọn ọmọ mi ní orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé Olúwa ẹ ṣàánú mi lónìí àwọn ọmọ mi dọwọ́ yín ẹ fún àwọn ọmọ mi ní orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé ìlérí tí wọ́n sọ jáde lẹ́nu báyìí tí wọ́n á sì mú ṣẹ nínú ayé ènìyàn Olúwa orí ọ̀fẹ́ náà Olúwa ẹ fún mi lónìí Olúwa ẹ fún mi lónìí ní orúkọ Jésù Olúwa ẹ fún mi lónìí ayérayé nínú àwọn ọ̀run Olúwa ẹ ṣàánú mi Olúwa ẹ fún mi lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ó dá ẹjẹ sáré sí í gbẹ́rẹ́ ìpàkọ́ kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe rí àwọn àdúrà tí ẹ̀mí máa rán mi létí ẹ̀ lónìí ara àwọn àdúrà tá a gbà rí ní ayé ìgbà kan ni tọ́lọ́run dẹ̀ gbọ́ tá a dẹ̀ bọ́ pátápátá ó tọ́ ni ṣe rí àdúrà tí mo pè fún wa yìí pé kọ́lọ́run kó fún mi ní orí ọ̀fẹ́ tí kì í tàsé orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé yẹn pé tó má ṣèlérí fún mi kó má lè tàsé oh my God ẹ̀yin ọmọ Ọlọ́run àdúrà ń gbà o òótọ́ ọbẹ̀ nìyẹn ẹni tó bá ní àdúrà gbà wẹ́ẹ́ mi lè blame ẹ̀ kò tí ì rí physical manifestation of the power of God ni ẹ pé kò rí iṣẹ́ Ọlọ́run lójú kò rújú ló fà á mo rántí ní àwọn ọdún yẹn lọ́hùn a sì kéré dáadáa nínú iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ní church kan ni wọ́n á gbé wa lọ sí abúlé kan abúlé yẹn tán gbé mi lọ yẹn òun ni wọ́n bí a lè rí àwọn ọmọ ìlú yẹn bí tàbí àwọn ọmọ tó mọ ìlú yẹn òun náà ń pè ní Ìbáram Àkókó Ìkáram Àkókó ṣẹ́ni ká tó dé Ìkáram Àkókó yẹn a máa dé Ìbáram Àkókó Ìkáram Àkókó yẹn tá a wà yẹn àwọn ọ̀dọ́ ìjọ yẹn wọ́n fẹ́ràn wa díẹ̀ wọ́n kàn wá bá wa lọ́sàn-án ọjọ́ kan ni pé pásítọ̀ pé kí n dákun pé àwọn fẹ́ dá oko fún mi mo lè fẹ́ dá oko fún mi báwo ni ṣe fẹ́ ṣe wọ́n náà máa gbin àgbàdo síbẹ̀ ni pé kí n má wọrí o mo lè lọ yẹ oko yẹn wò pọ̀ pé mi ìgbọ́dọ̀ ro oko níbẹ̀ mi tí ẹ̀ mú kó rò mi mú bí mi síbi tí màá ti roko ṣé ìránṣẹ́ gbé mi dóko ìránṣẹ́ ló gbé mi dóko òótọ́ dẹ̀ ni ọmọ ní kí n má tiẹ̀ wọ́rì pé àwọn aró àwọn àgbìn àwọn aró àwọn make sure pé àgbàdo bẹ yọ dáadáa wọ́n á dẹ̀ bá mi harvest ẹ̀ àfi pé ó wù mí láti stroll lọ síbẹ̀ láti lọ wò ẹ ṣé o èèyàn ọmọ Ọlọ́run kí àgbàdo tó wá di kíká
wọ́n ti transfer wa kúrò ńbẹ̀ wọ́n ti gbé mi kúrò ńbẹ̀ àwọn aláṣẹ ìjọ yẹn wọ́n ti gbé mi kúrò nílùú yẹn pátápátá èyí wọ́n á gbé mi lọ sí Ọ̀wọ̀ city nìyẹn tiẹ̀ wẹ́ nígbà tá a débẹ̀ ìjọ tá a ń lọ wọ́n sọ wọ́n ní pásítọ̀ ẹ má wọrí pé àwọn á tọ́jú oko yẹn dáadáa mo ní ẹ ṣe ìwádìí pásítọ̀ tí wọ́n gbé lọ lẹ́yìn tèmi ó sọ fún mi dáadáa etí mi ló sọ sí ló ṣèlérí yẹn sí ó ní àwọn ọ̀dọ́ ìjọ yẹn wọ́n ti fi oko tí wọ́n dá fún mi wọ́n ti fi hàn mí ẹ fetí sí ọ̀rọ̀ yìí dáadáa o kẹ́ ẹ lè rí tí ń ṣe ni o ó ní wọ́n ti fi hàn òun ó ní òun dẹ̀ ń promise mi pé tí wọ́n bá ti harvest ẹ̀ 80% àgbàdo tó wà bẹ́ẹ̀ wọ́n wá kó fún mi inú mi dùn mo rẹ́rìn mo ló ṣe 80% oko yẹn tóbi o torí mo lọ wò dáadáa ó tóbi kí ṣoko kékeré 80% lọ́hùn mo lè ṣe o God bless you sir ẹ̀rí àwọn náà wọ́n á calculate ẹ̀ máa ṣe mo máa sọ fún èèyàn ọmọ Ọlọ́run mo ní tí nǹkan bá ṣẹlẹ̀ sí yín ẹ má wo ọ̀tá kankan ẹ gbà mú kì í ṣe nǹkan àkàn sọ́ṣá ohun tí a practice dáadáa ni ẹ wo èèyàn ọmọ Ọlọ́run harvest máa dé èmi àti pásítọ̀ yìí a máa ń ríra nínú meeting wa kì í máa ṣeré a máa ń ríra nínú meeting ṣé bí tá a bá dẹ̀ ríra nínú meeting yẹn ṣé bó yẹ kí n gbọ́ nǹkan kan mi ò máa gbọ́ nǹkan kan níwájú Ọlọ́run àti èèyàn mi ò gbọ́ nǹkan mo á délé mo á wò fúnra mi mo ní ẹ gbọ́ máa yí máa sọ pé báyìí lóhùn wọn máa ṣe àtàìmọ̀ àgbàdo ti kọjá ẹ̀rí kò ṣe nǹkan kan èyí tí ẹlòmíì tó bá pẹ́ lómi ni a máa bínú tó bá pẹ́ lómi ni a máa jà tó bá pẹ́ lómi ni a ní àpásọ̀ yẹn ò ṣe dáadáa o èmi ò rí bẹ́ẹ̀ ní tèmi kì í ṣe bẹ́ẹ̀ mi ṣe ń ronú nìyẹn kí ni mo ṣe mo á padà lọ bá Ọlọ́run oh my God ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jọ ẹ try ẹ wò ẹ má máa blame ọ̀tá wọ́n ń tàn yín ni ọ̀tá kan wà bí kan ara wa ni só ti ń rùn má bẹ̀ sí gbàdúrà ẹ̀yin pé kọ́lọ́run kó ṣàánú mi oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí kọ́lọ́run kó fún mi torí lè yóò kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí kọ́lọ́run kó dàlù mi àdúrà yẹn ni mo máa gba ẹ̀yin ọmọ Ọlọ́run Ọlọ́run mi o nígbà tí ẹ wò ẹ jẹ́ ká sáré gbàdúrà yìí ná ẹ jẹ́ ká sáré gbà máa parí ẹ̀ ṣùgbọ́n ó kà mí lára mo ṣe ń sọ yẹn ni pé Jésù Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí ẹ fún àwọn ọmọ mi ní oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí Olúwa ẹ fún mi Olúwa ẹ fún mi Olúwa ẹ fún mi Olúwa ẹ fún mi ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí Olúwa ẹ fún mi Ọlọ́run ayérayé oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí Olúwa ẹ fún mi oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí ẹ fún àwọn ọmọ mi oore ọ̀fẹ́ ìlérí tí kì í tà sí Olúwa ẹ fún ìdílé mi lónìí Olúwa ẹ ṣàánú fún wa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run bá a ṣe ń wòra náà nìyẹn o tàbá ní church tí mo ń sọ yìí oṣooṣù ní gbogbo àwọn pásítọ̀ gbogbo ẹ̀ka ní gbogbo ìlú tá a wà pátá láti máa kóra jọ ẹ̀yọ́ gbẹ̀yìn la máa ń ṣèpàdé ẹ̀yọ́ olùdásílẹ̀ ìjọ yẹn á kó wa jọ á gbàdúrà á ṣe gbogbo ẹ̀ á sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ni wọ́n á ṣe meeting ká tó padà sí àwọn bẹ́ẹ̀sì wa à ń ríra ní gbogbo oṣooṣù ẹ pẹ̀lẹ́ pásítọ̀ ẹ ra sà mi ò béèrè rí pé ẹ gbọ́ àgbàdo ń kọ́ mi ò béèrè rí Ọlọ́run gbàdúrà o ṣùgbọ́n tá a bá ṣe ní ọ̀nà tó là sílẹ̀ ní òótọ́ bẹ́ẹ̀ nìyẹn ṣé ìgbà tó máa di ọdún tó tẹ̀lé a kàn wá lé ní ọ̀sán ọjọ́ kan ni onímọ́tò ńlá kan mọ́tò akẹ́rù ó kàn wá síwájú chọ́ọ̀chì ni níwájú mọ́tò yẹn ni pásítọ̀ tí mò ń sọ yìí ló bá bọ́ọ̀lẹ̀ níwájú mọ́tò ẹ pẹ̀lẹ́ pásítọ̀ ẹ kọjọ́ mẹ́ta ẹ lẹ́ ẹ̀mí tẹ̀lé bí wọ́n ń lọ bìkan náà nìkan yà mo ṣáà pé mọ́tò akẹ́rù ni bẹ́ẹ̀ làwọn gídé méjì kan tán bọ́ọ̀lẹ̀ lẹ́yìn mọ́tò yẹn níbẹ̀ sì já iṣu níbẹ̀ sì oh my God tẹ́ ẹ bá rí bí iṣu kọ̀ọ̀kan ṣe tóbi tó níbẹ̀ sì já iṣu ó ẹ wo tẹ́ èèyàn bá fẹ́ ṣe wedding wọn ò gbọ́dọ̀ já adúrú iṣu yẹn sílé àná wọ́n á fún yẹn níyàwó yẹn forever níwọ̀n tẹ̀ nígbà kọ́bọ̀ iṣu yẹn ti sọ pọ̀ jù a ò rí bí kó a tó báyìí sábẹ́ bẹ́ẹ̀dì ni a lọ tó sábẹ́ bẹ́ẹ̀dì wa tó àyè ògbà a tó sí kitchen àyè ògbà a tó sí passage àkànṣá kí ló dé mo ṣáà tẹnumọ́ kí ló dé ó ní pásítọ̀ jẹ́ kan jà tán nígbà tí wọ́n jà tán ó sanwó fún ní mọ́tò yẹn náà lọ náà filẹ̀ àwọn ní pásítọ̀ ní kí n má bínú wọ́n ní last year ẹ máa gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run o kẹ́ ẹ rí bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ wọ́n ní last year pé àwọn ti fẹ́ẹ́ jẹ àgbàdo tán kan tó rántí pé àgbàdo pásítọ̀ Sam làwọn máa tiẹ̀ ń jẹ àwọn máa tiẹ̀ sọ pé àwọn ló ní 80% wọ́n ní ojú tì wọ́n
wọ́n lè mi náà dẹ̀ béèrè mo ní kí mo fẹ́ béèrè fún mi ò lágùn gbin oko wọ́n ní àwọn wá discuss pẹ̀lú àwọn ọ̀dọ́ ṣọ́ọ̀ṣì wọ́n làwọn ọ̀dọ́ the same ọ̀dọ́ tó ń ṣe àgbàdo yẹn wọ́n wá lọ dá wọ́n ní àwọn bẹ̀ wọ́n pé kán lọ ra àwọn iṣu kán lọ ra iṣu ilẹ̀gbẹ̀ kan náà máa ń pè ní ìlú ìlérí àìbẹ̀ ilẹ̀gbẹ̀ something like that náà ń pè ó ní wọ́n ní kán lọ rà wá ó láwọn ní kán gbin iṣu yẹn pé láti bẹ̀ dópin oko Pastor Sam nìyẹn mo bẹ̀ bàbá yẹn ni pé kó mú nínú iṣu yẹn lọ ní ọdún yẹn lọ ó wá di pé àwa ń bẹ àwọn èèyàn ṣé o bá jẹ́ṣu wọ́n ti fẹ́ mú àti inú wa tá bá yọ iṣu jáde fún ẹlòmíì báyìí ìrù wa bá pé ṣé iṣu náà ló ta tó yìí wọ́n kó iṣu yẹn wá débi pé báwo ni wọ́n ṣe ń jẹ iṣu èyí à wọ́n ní ẹ má yẹ kó rú mú o ó dé sí ká alọ́ ń sa ó pọ̀ débi pé ẹnìkan ti ẹgbàá ní èpè kan lọ bá taṣu mú ni ìyàwó kí ló bá yẹn wá máa lọ taṣu ẹ̀rí kí ni mò ń sọ níbẹ̀ mò ń sọ wípé oore ọ̀fẹ́ kan wà tán pè ní oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé nínú ayé ènìyàn ó ní mo ní ká béèrè fún báyìí the grace that manifests promises the moment you are promised God will give you the assurance that you are going to receive your promise come what may oore ọ̀fẹ́ ńlá ni Jésù Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé ẹ wo àwọn ọmọ mi ẹ ṣàánú wọn náà ẹ fún wọn ní oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé ní kí n tó máa fetí gbọ́ ìlérí jẹ́ kí ìlérí náà di ṣíṣẹ ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa fún mi ní oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé Olúwa fún àwọn ọmọ mi ní oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé oore ọ̀fẹ́ tó ń rí ìlérí gbà Olúwa fún àwọn ọmọ mi oore ọ̀fẹ́ tó ń rí ìlérí gbà Olúwa fún ọkọ mi ẹ fún aya mi oore ọ̀fẹ́ tó ń rí ìlérí gbà Olúwa gbélé mi lọ́wọ́ lónìí láti òní lọ oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé Olúwa fún mi lónìí Olúwa ṣàánú mi ní orúkọ Jésù Kristi Olúwa ṣàánú mi Olúwa jẹ́ kí n ráàánú gbà ẹ gbàdúrà bẹ́ẹ̀ sọ fún Ọlọ́run pé kí Ọlọ́run jẹ́ kí ẹ rí àánú gbà oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé kọ́lọ́run kò fi fún yín ẹ dákun ẹ máa gbàdúrà lórúkọ Jésù oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé Olúwa fún mi oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé Olúwa fún àwọn ọmọ mi oore ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé lórúkọ Jésù ẹ fún ìdílé mi Olúwa ṣàánú fún wa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi ọ̀nà míì wo lèèyàn tún lè mọ̀ àwọn ọ̀nà yẹn pọ̀ téèyàn mọ̀ pé àkókò tẹ̀síwájú ò sínú ayé òun ìdúró lójú kan náà ń pelé yìí òun là ń gbàdúrà sílé lónìí mo sọ fún àwọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo fẹ́ ṣàlàyé fún wa ṣùgbọ́n àṣì Bible study àdúrà làwa gbà ẹ wo èèyàn á mọ̀ pé òun dé ẹ̀mí ìdúró lójú kan nígbà tó bá ń ṣiṣẹ́ bí erin tó sì ń jẹ̀jẹ̀ ìlérí yẹn ni pé iṣẹ́ pọ̀ wá ṣe ṣùgbọ́n tó máa ní káwọn wo returns torí mú wá ń bẹ̀ bíntín ni yẹn ni pé èrè tí ó ń mú wọlé ó kéré sí oògùn tó ń nà dànù lórí iṣẹ́ when you work so hard and see little in return ayé ẹni ò tẹ̀síwájú o ṣe ló dúró lójú kan mi sọ̀rọ̀ nípa àwọn ọ̀lẹ o àwọn tí ò fẹ́ ṣiṣẹ́ o yẹn kọ́ ni mò ń sọ yìí o ó mọ̀ wípé ò kì í ṣọ̀lẹ ó mọ̀ wípé ò kì í ṣe a wasteful person ò nánà àpà ó mọ̀ bẹ́ẹ̀ ó mọ̀ wípé ò fi gbogbo ojú ayé ẹ̀ máa raṣọ pátíkiri ó mọ̀ bẹ́ẹ̀ ó mọ̀ wípé ó tẹpá mọ́ṣẹ́ ẹ̀ ó kàn fẹ́ káyé ẹ̀ ṣe rere ni ṣùgbọ́n èrè tó ń wá ó kéré wòlíì Ágáì ó ṣàlàyé irú ayé bẹ́ẹ̀ àánú ṣe mí mo gbàdúrà ẹ ò ní rí ìrírí ayé bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi tàbádẹ́ rí ẹni tó ní ìrírí bẹ́ẹ̀ lórúkọ Jésù òní yóò jẹ́ ọjọ́ òmìnira nínú ayé yín lórúkọ Jésù Kristi Haggai chapter 1 verse 6 Haggai chapter 1 verse 6 wòlíì yẹn wo ayé àwọn kan ní kí ló rí bẹ́ẹ̀ ó lóun wo ayé wọn dáadáa ó ní ẹ̀yin gbin ohun tí ó pọ̀ ṣùgbọ́n ẹ̀yin kórè díẹ̀ níbẹ̀ yẹn pé ó waste mọ́ wọn lórí wọ́n gbìn ilẹ̀ lọ wọ́n dẹ̀ gbìn pé expectation ti wá high pé tá a bá kórè àwọn kinní wọ̀nyí ìyanu ni ó dàbí bàbá kan tó sọ story kan fún mi ni wọ́n sọ dẹ́ẹ̀dùn arinlẹ̀ ní ọdún yẹn lọ́hùn ẹ̀rí ilẹ̀ ni àwọn ọmọ onílẹ̀ wọ́n ta ilẹ̀ fún pé kó fi ṣe oko ọ̀pẹ ó fẹ́ máa ta ìkùrọ́ kó máa fi ṣepo company yẹn gangan ló fẹ́ dálẹ̀
wọ́n ilẹ̀ yẹn lọ bí ọlá Ọlọ́run ẹ̀rí ìkíní èso yẹn ti wá wò ó ti ga díẹ̀ ó ti ga tó èèyàn ní ìdúró èèyàn wọ́n ló ti lọ bí 6 feet ayé mi o àwọn ilẹ̀ bá gbé wàhálà wọn dé èdípò tí àwọn bàbá yẹn ò bá fi ọgbọ́n bá àwọn ọmọ onílẹ̀ lò nájọ takasíra wọn ẹ wò ó kí ilẹ̀ ọjọ́ kejì tó mọ́ wọ́n ti gbé ṣe ń sọ sínú oko yẹn wọ́n ti gé àwọn ọ̀pẹ dànù wọ́n ti gé wọn dànù díẹ̀ ló kù bàbá yẹn ìbá kú lọ́dún yẹn lọ́hùn ó ṣiṣẹ́ bí ẹni máa kú irú ẹni bẹ́ẹ̀ ni wòlíì Ágáì ń sọ ó ní ẹ̀yin gbin ohun tí ó pọ̀ ṣùgbọ́n ẹ̀yin kórè díẹ̀ níbẹ̀ ó tẹ̀síwájú ó ní ẹ̀yin jẹun ṣùgbọ́n ẹ̀yin kò yó ó ní ẹ̀yin mu ṣùgbọ́n kò tẹ́ yín lọ́rùn ẹ̀yin wọ aṣọ ṣùgbọ́n kò mú òtútù yín lọ ẹ̀yin gba owó iṣẹ́ ṣùgbọ́n ẹ̀ ń gbà sínú ajáde àpò mo gbàdúrà fún yín pé ìrírí yín ò ní lọ sí ọ̀nà tí bàbá yẹn fi ń ṣàlàyé lórúkọ Jésù Kristi a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ gbà mí lọ́wọ́ ìkórè bíntín ẹ mú mi ní ìrírí ìkórè jaburata lórúkọ Jésù Kristi ẹ gbà àwọn ọmọ mi lọ́wọ́ ìkórè bíntín kì í ṣàyè òbí nígbà tí ọmọ ẹ̀ bá ń ṣiṣẹ́ bí akúra tí orí nǹkan kan mú wálé ẹjọ́ nígbà tí ọmọ orí nǹkan kan mú wálé báwo ló ṣe máa jẹ àjẹṣẹ́kù fún òbí ẹ̀ kẹ́ lè mọ̀ pé wàhálà yín náà àdúrà kò lè lọ lásán. Oh Lord, deliver me from little harvest. Make me experience huge harvest in Jesus' name. Jésù Olúwa, ẹ gbà mí lọ́wọ́ ìkórè bíntín. Ẹ mú mi ní ìrírí ìkórè jaburata. Ẹ gbà àwọn ọmọ mi lọ́wọ́ ìkórè bíntín. Ẹ mú wọn rí ìkórè jaburata. Ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Ẹ gbà mí lọ́wọ́ ìkórè bíntín. Olúwa ẹ mú mi ní ìrírí ìkórè jaburata. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ gbà àwọn ọmọ mi lọ́wọ́ ìkórè bíntín nínú ayé yìí. Ẹ mú wọn ní ìrírí ìkórè jaburata. Ní àdáwọ́lé wọn, ní àdáwọ́lé mi, ní àdáwọ́lé ìdílé mi. Lórúkọ Jésù Kristi, ẹ mú àrí ìrírí ìkórè jaburata. Ẹ gbà wá kúrò lọ́wọ́ ìkórè bíntín. Olúwa ẹ ṣàánú wa. Olúwa ẹ ṣàánú wa. Ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ ṣàánú wa. Ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ ṣàánú wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Inú ayé kan náà ni. Nínú ayé kan náà tí èmi àti yín tá a jọ ń gbé yìí ni. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ló wà ń bẹ̀ o. Tó jẹ́ pé wọn ò fọmọ ṣẹ́ṣẹ́ o. Wọn ò gba ọ̀nà ìbùrí lówó. Bẹ́ẹ̀ ni o. Abẹ́rẹ́ pé gbogbo àwọn tó lówó láyé tàwa gbogbo wọn àwọn olóṣògùn owó ni. Ṣé ẹ̀rù bẹ́ẹ̀ ni? Ṣé àpé gbogbo àwọn tí ó lówó báyìí gbogbo wọn báyìí ló wá gba ọ̀nà ìrú báyìí. Irọ́ àwọn kan wà jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn lọ́lọ́run mí sí. Wọ́n dẹ̀ ń gbé ìgbé ayé rere. Bẹ́ẹ̀ ni irú àwọn tí mo ń sọ yìí wọ́n á dẹ̀ ṣiṣẹ́ kékeré wọ́n á dẹ̀ rówó ńlá. Irú àwọn tí mo ń sọ yìí wọ́n á dẹ̀ mú wọ́n á dẹ̀ yìí wá tẹ́ wọn lọ́rùn. Mo gbàdúrà Ọlọ́run á gbé yín dépò tí mo ń ṣàlàyé lórúkọ Jésù Kristi. Oh God, àwọn ìyá dẹ̀ gba owó oṣù tán dẹ̀ gba yẹn gbogbo oṣù tán gbà pátá á wà fún wọn nìkan láti ná fún wọn náà ò ní rí gbà o lè ò ní gbà nú ẹ̀ láéláé hospital ò ní rí gbà nú ẹ̀ ajáde àpò ní kò ní jẹ́ tiwọn wọn rọ o wọn ò ní court case o tán bá tẹ̀ máa síkì sáfìsì lọ́ọ̀yà kó bá wọn perfect document ni kì í ṣọ̀rọ̀ pé wọ́n oh God mo gbàdúrà pé ẹ ò ní ìrírí rere lórúkọ Jésù Kristi àwọn ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ yìí ẹ lè ní ìrírí ẹ o it doesn't matter the country you are living in kò ní fi ṣe orílẹ̀-èdè tẹ́ ń gbé o ẹ má tẹ́ bá ti wà níwájú Ọlọ́run ẹ gbàgbé gbogbo nǹkan tí wọ́n ń sọ létí yín yẹn Ọlọ́run tó bá ti ṣetán pẹ̀lú yín he will suspend every laws bẹ́ẹ̀ ni gbogbo àwọn òfin gbogbo tó lè dì í yẹn Ọlọ́run á suspend pátá bọ́ọ̀lù ṣe tiẹ̀ nìyẹn kò kàn oh my God Jésù Olúwa ẹ mú mi ní ìrírí ìgbà rere nínú ayé yìí bẹ́ẹ̀ ni kì í ṣe ayọ̀ Ọlọ́run kẹ́ ẹ gbègbè ayé bíi Lásárù nù ayé wá lọ ìjọba ọ̀run irọ́ Ọlọ́run dá ayé yìí fún àwọn ọmọ ẹ̀ láti jẹ̀gbádùn ẹ̀ ní ó mà ṣe o oh Lord make me experience good life in this world ìgbé ayé rere ẹ jẹ́ káwọn ọmọ mi ní ìrírí ìgbé ayé rere ẹ wo tẹ́ ẹ bá rí òbí tó ń wo ọmọ ẹ̀ tọ́mọ ẹ̀ ń gbègbè ayé rere inú òbí yẹn máa ń dùn ní láìsí lù inú òbí yẹn máa ń dùn ní láìsí pé bóyá ẹnìkan tìrìlì ẹ̀ á wà thrilled naturally pé ṣé àwọn ọmọ mi náà ní mo gbàdúrà
ẹ wo àwọn ọmọ yín láti òní lọ ẹ dẹ̀ bú sí orin ayọ̀ lórúkọ Jésù Kristi tẹ́ ẹ máa yin Ọlọ́run ṣá. Jésù Olúwa, ẹ mú mi ní ìrírí ìgbà rere nínú ayé yìí lórúkọ Jésù Kristi. Ẹ mú àwọn ọmọ mi ní ìrírí ìgbà rere nínú ayé yìí lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa, ẹ mú mi ní ìrírí ìgbà rere nínú ayé yìí. Ẹ mú àwọn ọmọ mi ní ìrírí ìgbà rere nínú ayé yìí. Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. Ẹ mú aya mi ní ìrírí ìgbà rere nínú ayé yìí. Ẹ̀yin aya náà ẹ sọ fún Ọlọ́run. Olúwa, ẹ mú ọkọ mi ní ìrírí ìgbà rere nínú ayé yìí. Ó yẹ máa gbàdúrà. Ìrírí ìgbà rere. Olúwa, ẹ jẹ́ kí n rí. Ìrírí ìgbà rere. Jẹ́ káwọn ọmọ mi rí. Experience of good life. Pé the good side of life. Kọ́lọ́n kó kọ apá ìgbà rere ayé yìí kó kọ sí yín. Ẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ìgbà rere dé torí pé this is the time to move forward. Àkókò tó láti rìn síwájú, láti tẹ̀síwájú, láti gbé ìgbé ayé tẹ̀síwájú. Ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Olúwa, mú mi ní ìrírí ìgbà rere. Olúwa, ẹ ṣàánú fún mi. Olúwa, ẹ ṣàánú fún mi. Olúwa, ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọ̀nà míì wo lèèyàn tún fi lè mọ̀ wípé òun ò tẹ̀síwájú pé ayé òun ti dúró? Nígbà tí ilẹ̀kùn àǹfààní bá tì ní ìkóríta ìmúṣẹ, when the door of opportunity shut before manifestation, opportunity lèyàn wò lọ́kàn yìí, ìyẹn ti celebrate opportunity kó tó dé, àfi pín èèyàn ní lè rí. Bẹ́ẹ̀ ni ó dàbí ìtàn tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn. Èmi báyìí ni wọ́n promise pé oko àgbàdo yìí o ẹ̀yin la fẹ́ ṣe fún. Ọjọ́ tán promise yẹn àṣẹ lóun tẹ̀tí mọ̀ pé mi tẹ̀ ní jẹ́ tẹ́ bá dẹ̀ rí plan wa tí wọ́n ti lọ síbẹ̀ báyìí àgbàdo a máa ṣògì a máa ṣe kíní kan ṣìgbàtà expectation ní ìkórìtà ìmúṣẹ ẹ̀ náà transfer wa kó mbẹ́. Abẹ́gbọ́ àwọn àdúrà tá a gbà ní ayé ìgbà kan òun Ọlọ́run rán mi létí lénìí fún àdúrà yìí. Gbogbo agbára tó ń tilẹ̀kùn àǹfààní ní ìkórìtà ìmúṣẹ nínú ayé mi ẹ jáde. Àwọn agbára ẹ bá mi kọ́ àwọn agbára burúkú ni àwọn agbára òkùnkùn gbogbo ilẹ̀kùn àǹfààní nínú ayé ènìyàn tó bá ti di time tó bá yẹ kó wá sí ìmúṣẹ báyìí àfi tì. Every power that closed the doors of opportunity at the point of fulfilment in my life, get out of my life in Jesus' name. Every power that closed the doors of opportunity at the point of fulfilment in my life, gbogbo àwọn agbára pátá tó ń tilẹ̀kùn àǹfààní mọ́ mi ní ìkórìtà ìmúṣẹ, kọ́lọ́run kó lé wọn jáde. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo agbára tó ń tilẹ̀kùn àǹfààní ní ìkórìtà ìmúṣẹ nínú ayé mi, Olúwa ẹ lé wọn jáde. Ó yẹ máa jáde. Ẹ̀yin burúkú ẹ jáde kúrò nínú ayé mi. Mo kọ̀ yín, ìṣẹ̀dá mi kọ̀ yín, ayé mi kọ̀ yín. Gbogbo ẹ̀mí pátá tó ń tilẹ̀kùn àǹfààní ní ìkórìtà ìmúṣẹ lórúkọ Jésù Kristi. Every power that closed the door of opportunity at the point of fulfilment, get out of my life. Ẹ jáde kúrò nínú ayé mi. Ẹ jáde kúrò nínú ayé mi. Gbogbo ẹ̀mí burúkú gbogbo tó ń tilẹ̀kùn àǹfààní ní ìkórìtà ìmúṣẹ, ó yẹ máa jáde. 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 Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Oh my God. Mo sọ fún wa sẹ́yìn mo ní Ọlọ́run ràn wá lọ́wọ́ ní àwọn ọdún kan sẹ́yìn ó jẹ́ ká ní àwọn ìrí kan. Àwọn ìrí yẹn òun ló gbé àwọn àdúrà bá àwọn ìjáde wá. Adẹ̀bẹ̀ sí gbà nígbà yẹn Ọlọ́run dẹ̀ gbọ́. Ọlọ́run dẹ̀ dáhùn ní ọ̀nà àrà ní ọ̀nà tá a fọkàn sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ní ọ̀nà tá a lérò rárá Ọlọ́run gbà dáhùn. Mo rántí ní àwọn ọdún kan náà kò jìnnà sí àkókò tí mò ń sọ yìí. Ní chọ́ọ̀chì wa yẹn náà ni tí mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ ní àwọn ọdún yẹn lọ́hùn akéré nígbà yẹn dáadáa. Ṣe rí a ní ọmọ ìjọ kan kì í ṣe ẹ̀ka ìjọ tèmi ní ọmọ ìjọ yẹn wà ẹ̀ka ìjọ míì ni ṣùgbọ́n àmọ́ra dáadáa. Ọmọ ìjọ yẹn dẹ̀ mọ̀ wípé I was into publishing nígbà yẹn mo ṣe mi kì í lákà tí máa tẹ̀ ìwé kéèké bóyá ojú kòkòrò ní mi ò mọ àwọn ìwé ẹ bá fẹ́ ṣe book ẹ fẹ́ ṣe textbook ẹ fẹ́ ṣe novel ẹ fẹ́ ṣe lẹ́ẹ̀kọ̀kan máa ń gba big notes máa ń gbà. Ọmọ ìjọ yẹn mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe nìyẹn mo lè ṣe pastor náà gbà yẹn. Ẹ rí a ní ibìkan kékeré kan ní àdúgbò kan tó ń pè ní Mushin lẹ́kọ̀ọ́ ń gbà yẹn. Lọ́mọ ìjọ yẹn wá bá mi ó ní kí n jọ pé professional body tó ń belong sí pé wọ́n fẹ́ ṣe ìwé 4 pé wọ́n fẹ́ lò ní ìgbà conference wọn pé òun dẹ̀ fẹ́ kó jẹ́ pé mi ni mo ṣe. Inú mi dùn ẹ mọ̀ díẹ̀
tí wọ́n bá gbéṣẹ́ yẹn fún mi lóòótọ́ á jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìgbé ayé mi tí màá gba iṣẹ́ tí èrè ẹ̀ tá máa lé ní 1 million jẹ́ mọ̀ for the first time tó mo rántí nǹkan mo sọ fún ìyàwó mi nìyẹn pé já gbàdúrà o iṣẹ́ kan wà tí ẹni báyìí tó ní òun fẹ́ bá mi fà jáde tó máa gbé iṣẹ́ yẹn fún mi èmi náà máa ka owó mi a million for the first time in my life pé èrè mi nìyí o kì í ṣe owó lówó kì í ṣe pé mo ti gba iṣẹ́ tó yẹ pé ó lé ní mílíọ̀nù ṣùgbọ́n èrè mi ò tó 1 million nínú iṣẹ́ yẹn ó yẹ wá báyìí ṣùgbọ́n iṣẹ́ tí arákùnrin sọ fún mi tí n bá gbà tí n bá parí ẹ̀ èrè tí màá jẹ fúnra mi ó máa lé ní 1 million so èmi náà di millionaire àbí excitement wà ń gbà yẹn nìyẹn kì í ṣeré pé yẹun yà báyìí ìyàwó mi tó bá ti àdúrà àárọ̀ á fi àdúrà yẹn sí àdúrà ọ̀sán á fi àdúrà yẹn sí àdúrà alẹ́ afẹ́ lọ́sàn oúnjẹ afẹ́ jẹun ká fẹ́ gbàdúrà gan á fi àdúrà yẹn sí kí kó ṣáà lè bọ́ sí kó ṣáà lè bọ́ oh my God nígbà tó yá arákùnrin yẹn wá pè mí pé kí n wá o mo àti kọ ìwé iye tí máa fi ṣe ìwé mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n ní kí n wá defend ẹ̀ pé kì í ṣe èmi nìkan ni wọ́n sọ fún o professional body ni ara mi tó sọ fún àwọn míì náà n bá débẹ̀ n bá defend nínú panel yẹn ẹni tí ó jọmọ̀jọ̀ wa náà wà nínú panel yẹn arákùnrin kan wà nínú panel yẹn bí ìgbà tó jẹ́ pé òun ni àwọn NRC rán sí mi ni ó ṣà ń takò mí ṣá ìbéèrè kan ló ṣà ń béèrè léraléra ó ní kí ni experience mi ṣé mo ti gba ìwé mẹ́rin papọ̀ rí mi ì sì gba ìwé mẹ́rin papọ̀ mi ì dẹ̀ lè parọ́ mo ní mi ò gba ìwé kó pọ̀ tó báyìí rí ṣùgbọ́n I can handle it wọ́n ní pé àwọn yẹn máa ń ṣàtẹnumọ́ àwọn pé àwọn publishers kan máa bẹ̀jọ́ pé wọ́n ti gba ìwé 20 lẹ́ẹ̀kan ṣoṣo wọn ò dẹ̀ disappoint rí àti rí iṣẹ́ tán ṣe yìí kan where is your office mo sọ fún wọn báwo ló ṣe tóbi tó mo ṣọ́ọ̀bù kan dẹ̀ ni irú machine wo ló ní bẹ̀ àmọ́ tá a ti gbàṣẹ́ bẹ́ẹ̀ yẹn a máa ń gbé fún àwọn tó ní machine oh my God máa yẹn ṣáà ní make sure pé àwọn ìbéèrè tó ń béèrè lọ́wọ́ mi lọ́jọ́ yẹn àwọn ìbéèrè tó lè gbé èèyàn ṣubú ni bí tí mo ń lọ nìyẹn ẹ wo mo ń sọ̀rọ̀ báyìí omi jáde lórí imú mi ni pé ìwọ lọ́hùn irú èèyàn wo leléyìí bẹ́ẹ̀ ni àwọn agbára kan wà mọ́ mi tó pé ní ìkórìtà ìmúṣẹ yẹn náà máa gbórí sókè ó nígbà bí ìgbà tó yẹ pé ẹ̀yin lẹ pàyà wọn jẹ ni ẹ̀ẹ́dẹ̀ rí wọn rí láyé yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ tí mo ń sọ yẹn nìyẹn nígbà tá a wá ṣe tán wọ́n á ní gbogbo wa máa lọ ẹyọ kankan la wọlé o but wọ́n ní ká máa lọ wọ́n ní wọ́n máa shortlist 3 á wá padà wá ṣe round 2 ṣùgbọ́n èmi náà mọ̀ lọ́jọ́ yẹn pé tí n bá wà nínú àwọn 3 yẹn ọwọ́ Ọlọ́run ni ṣùgbọ́n as God will have it mo wà nínú kan náà àwọn 3 yẹn ṣe rí àdúrà tí mo pè fún wa lẹ́ẹ̀kan yẹn òun máa lábàá gbà ní ọdún yẹn lọ́hùn pé kí Ọlọ́run gbogbo àwọn agbára tó ń tilẹ̀kùn máa ń fàní ní ìkórìtà ìmúṣẹ nínú ayé mi kọ́lọ́run bá mi lé wọn jáde mo sọ fún amúnítì kan bá ṣẹlẹ̀ èmi kì í blame ẹnikẹ́ni o irọ́ in fact kan tí n bá rẹ́ni tó dà mí gan pé mo gbọ́kànlé ó dà mí mi ò lè blame ẹ̀ láìláì èmi ni máa sábà blame pé ibo ni mo ti stupid ibùdó kí n ti sọ̀rọ̀ tí mi ò sọ̀rọ̀ bí èmi ṣe ń ronú tèmi nìyẹn o bí àtòrí ẹ̀nà lọ́nà fi ń ṣàánú mi tí wọ́n mo ṣe sọ fún àwọn kìrìsìtẹ́nì pé ẹ má jẹ́ kí sàtáànì rí yín mú àwọn tí sàtáànì fi sí lẹ́nu láti sọ fún yín pé ẹnìkan ló ń ṣe yín yẹn wọ́n fẹ́ jẹ́ kí sàtáànì rí yín mú ni ìtorí ẹ̀ ló ṣọlọ́run ṣe ràn mí lọ́wọ́ láti gba àwọn àdúrà àgbàyọrí kan oníràn ni mò ń kọ́ wa lónìí ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run nígbà tí ọjọ́ yẹn pé tán ni wọ́n ti shortlist àwa 3 pé àwa 3 yẹn wọ́n náà máa mú ẹ̀ tán máa gbéṣẹ́ fún mo àmàdé bẹ́ẹ̀ mo máa wo orí àga máa ọjọ́ sí òmà sí lórí àga oh my God mi ò rí lórí àga o mo ṣe ń lọ ìwé tí mo novel kan wà tí ẹnìkan ṣe ìwé novel yẹn sample ẹ̀ mo mú dání kan lè rí mo fún ọ ní sample báyìí sample yẹn náà kan wọ́n ṣe cover ìwé wọ́n ní ṣe èkó náà dẹ̀ ṣe mo níbẹ̀ ni èkó lẹ̀ ṣe cover ìwé kì í ṣe oversee mo náà èkó láti design ẹ̀ èkó láti ti print ẹ̀ lórí báyìí ó tán o lójú àwọn méjì yòókù náà sọ pé èmi náà mú lójú àwọn méjì yòókù àjọ jókòó papọ̀ báyìí ni ṣùgbọ́n máa jọ́ sí tí ó oh God tó dúró ní ìkórìtà ìmúṣẹ ayé mi kò sí mbẹ̀. That is the first breakthrough mo láyé lọ́run iṣẹ́ yẹn dẹ̀kẹ̀rẹ́ ó mú kí ayé mi stabilize ó mú kí ìdílé mi oh my God gbogbo agbára tó ń tilẹ̀kùn àǹfààní ní ìkórìtà ìmúṣẹ nínú ayé mi ẹ jáde ní orúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù
gbogbo agbára tó ń tilẹ̀kùn àǹfààní ní ìkórìtà ìmúṣẹ nínú ayé mi ó yẹ ẹ jáde ní orúkọ Jésù, ẹ jáde ní orúkọ Jésù, ẹ jáde. Ẹ̀yin agbára burúkú wọ̀nyí tẹ́ ń tilẹ̀kùn máa àǹfààní ní ìkórìtà ìmúṣẹ nínú ayé àwọn ọmọ mi, ẹ jáde o. Ẹ ní bá àwọn ọmọ mi ìrìn àjò ayé mọ́ lórúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin agbára gbogbo ẹ̀yin agbára tó ń tilẹ̀kùn máa àǹfààní ní ìkórìtà ìmúṣẹ ó yẹ máa jáde, ó yẹ jáde. A bọ́ lọ́wọ́ inú ìdílé wa, a ti bọ́ lónìí, a ti rí tiwa ṣe o. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ fi kan kún. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé ayé òun ò tẹ̀síwájú, ó ti dúró lójú kan? Nígbà tí èèyàn bá ń béèrè nǹkan kan tó béèrè tí ò sí rí, ayé ti dúró lójú kan nìyẹn. Torí pé tọ́lọ́run bá dáhùn ó tẹ̀síwájú nìyẹn. Ní pé ẹ̀yin náà máa wo, mi mọ̀ bóyá ẹ ti ní experience yẹn rí. Mo ti nírú ẹ̀rí o tó yẹ pé mo bẹ Ọlọ́run pé Olúwa bó tiẹ̀ ní ṣe mí ìmọ̀ ṣe ẹyọ kan yìí bó tiẹ̀ pé rọ́lá ń pa ẹ tó bá gbàdúrà bẹ́ẹ̀ irọ́ ló ń pa Ọlọ́run ti mọ̀ pé irọ́ ló ń pa, ọ̀rọ̀ kan ká lára ni. Èmi tí mo bá ń sọ̀rọ̀ ti gbàdúrà yẹn rí, Olúwa bẹ́ẹ̀ ní ṣe mí ìmọ̀ fún mi ẹ ṣe ẹyọ kan yìí. Gbà tó Ọlọ́run ṣe yẹn tán tójú mi wálẹ̀, mo tún béèrè 20 lẹ́yìn ìgbà yẹn. Ọlọ́run akàn rẹ̀ ìrànní òun mo ti yín bẹ́ẹ̀ yan ọmọ yìí ẹ rí. Bẹ́ẹ̀ ni ó dàbí ọkùnrin kan nínú Bíbélì ni, ó wà ní ẹ̀gbẹ́ odò Bethesda tí Bíbélì sọ fún wa nìyẹn. Ẹ rí, ohun kan péré ló máa ń béèrè, ohun kan péré mà ní. Ìyẹn ni pé kó lè gba ìmúláradá, ohun kan péré ló ń béèrè. Kó kàn rí àwọn kan tó jẹ́ pé nígbà tí áńgẹ́lì bá ti wá rú omi lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á dẹ̀ gbé wọn á dẹ̀ jù sínú omi yẹn. Ohun kan péré ló máa ń béèrè. Kò máa béèrè pé òun fẹ́ graduate, kò máa béèrè pé òun fẹ́ kọ́lé, kò máa béèrè pé òun fẹ́ ra mọ́tò. Ohun kan péré. Ẹ rí, oh my God, for 38 years kò rí nǹkan yẹn o. Nígbà ẹ wo mọ́mì, tẹ́ ẹ bá ń béèrè nǹkan kan lọ́wọ́ Ọlọ́run ẹyọ kan péré tí ẹ̀ dẹ̀ rí ẹ̀rí yanjú, kẹ́ mọ̀ pé ẹ̀mí stagnancy nìyẹn o, ẹ̀mí ìdúró lójú kan nìyẹn o. Kẹ́ lè mọ bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà ni mo ṣe ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀. Kí ni nǹkan péré tẹ́ ẹ ń béèrè lọ́wọ́ Ọlọ́run? Mọ́mì, ṣé good marriage ni? Ohun kan péré. Ṣé ọmọ lẹ̀ ń béèrè ni? Ohun kan péré. Ṣé iṣẹ́ rere ni? Tàbí ìwé ìgbélú yín òun lẹ̀ ń béèrè láti ọdún yìí? Ṣé ilé ni? Pé Olúwa èmi náà fẹ́ nílé. Ohun kan péré. Ó dàbí mọ́mì yẹn ni, wọ́n ní àìmọye ọdún àfi gbàdúrà káwọn náà di onímọ́tò. Wọ́n ya gbà tí Ọlọ́run ṣe mọ́tò yẹn, wọ́n take picture mọ́tò yẹn, wọ́n send ẹ̀ sí mi, wọ́n ní kí n wo àwọn máa ní. Ṣé lóòótọ́ ó ṣẹlẹ̀? Mo ló ṣẹlẹ̀. Ohun kan péré. Kí ló ohun kan péré ọ̀hún? Tẹ́ ẹ ti ń béèrè for so many years tẹ́ ẹ rí. Ẹ rí. Ṣùgbọ́n lọ́jọ́ kan Jésù dé sí ayé bàbá tí mò ń sọ yìí tó kàn wá nǹkan péré létí odò Bethesda. Jésù dé, ó fẹ́ change the situation. Bó ṣe rí fún bàbá yẹn lọ́jọ́ kan yẹn, á rí bẹ́ẹ̀ nu ayé tí Jésù á dé òfin pé áńgẹ́lì gbọ́dọ̀ rú odò kan jù mí sí kí n tó rí tèmi ṣe. Gbogbo òfin tí àwọn èèyàn ń lò kan tí wọ́n ṣe yẹn lọ́ra cancel ẹ̀, á gbé òfin tún jáde fún yín. Òfin tí ò nílò fẹ́ lómi mọ́. Jésù Olúwa, ẹ jẹ́ kí àánú yín kó yí ìgbà rere kàn mí. Torí nǹkan péré yẹn ni o. Lórí ìdí tó máa yí ìgbà rere kàn yín ni pé torí nǹkan tẹ́ ń béèrè nǹkan péré yẹn ni. Bàbá tó wà ní etí odò Bethesda fún 38 years yẹn, ìgbà rere yí kàn lọ́jọ́ yẹn. Kì í ṣe ònìkan ló wà lára hand, ṣùgbọ́n tó pé ònìkan ni ìgbà rere yí kàn. Jésù lọ sódò ẹ̀ tààrà. Oh Lord, let your mercy turn to me good fortunes. Let your mercy turn to me good fortunes. Jésù Olúwa, ẹ jẹ́ kí àánú yín yí ìgbà rere kàn mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ jẹ́ kí àánú yín kó yí ìgbà rere kàn mí. Àánú yín yí ìgbà rere kàn mí. Àánú Jésù ó yí ìgbà rere kàn mí. Mo bẹ̀ fún àánú Ọlọ́run lónìí kó yí ìgbà rere kàn mí. Àánú yí ìgbà rere kàn mí. Ẹ jẹ́ kí àánú yín kó rí ìgbà rere kàn àwọn ọmọ mi. Ẹ jẹ́ kí àánú yín kó yí ìgbà rere kàn àwọn ọmọ mi. Àánú yín yí ìgbà rere kàn ìdílé mi o. Àánú yín ó yí ìgbà rere kàn aya mi. Orúkọ Jésù ẹ lè ṣàánú fún mi. Ẹ jẹ́ kí àánú yín yí ìgbà rere kàn mí. Àánú yín yí ìgbà rere kàn mí. Ẹ máa gbàdúrà, ẹ bẹ̀bẹ̀ fún ìgbà rere, ẹ gbẹ̀ fún ìgbà rere, ẹ bẹ̀bẹ̀ fún ìgbà rere kó yí kàn yín. Ẹ rí ọ̀rọ̀, ẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Jésù, àánú yín rí ìgbà rere kàn mí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Nígbà tí Jésù ń lọ sí ọ̀dọ̀ máa yẹn tààrà, ẹ wo, nígbà tá a fara balẹ̀ ka Bíbélì, Jésù ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Ìgbàgbọ́ mi ni pé kì í ṣe ọkùnrin ẹnìkan ló wà ní etí odò yẹn lọ́jọ́ yẹn lọ́hùn. Kò lè jẹ́ ònìkan lára ẹ̀ ò dá lọ́jọ́ yẹn lọ́hùn. Ṣùgbọ́n Jésù lọ sọ́dọ̀ máa yẹn tààrà torí pé
Jésù ti pinnu pé lọ́jọ́ yẹn òun máa yí ìgbà rere kan bàbá yẹn létí odò Bethesda. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni pé ibi tí ẹ̀mí ìdúrójú kan, ibi tí ìbábá tiẹ̀ jẹ́dé lọ́jọ́ yẹn ní ìkórìtà ìṣerere, ìkórìtà ìmúṣẹ. Àwọn agbára kan tó fẹ́ ṣe tiẹ̀, wọ́n fẹ́ tí ìbá ṣe àánú Ọlọ́run tí Jésù ò fi wo bẹ̀. Ìbéèrè kan péré ni Jésù béèrè lọ́wọ́ ẹ̀ o. Ìbéèrè náà ni pé ṣé o fẹ́ ká mọ̀ ọ́ láàdá? Ǹjẹ́ o need healing? Ẹ dákun torí Ọlọ́run fún ẹni tá rẹ̀ ò dá. Tán béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o need healing? Ṣé bí àṣà ìlú yẹ kó jẹ́ yes, a resounding yes. Irọ́ o. Bàbá yẹn tún bẹ̀rẹ̀ story ni o. Torí pé kò mọ̀ wípé ẹni tó ń yí ìgbà rere kan yàn kì í lo òfin tó bá ń lẹ̀. Òfin míì ló máa lò. Oh God, Jésù ò ní lo the same òfin láti yí ìgbà rere kan yìí. Ó máa yí òfin padà ni torí pé ó fẹ́ ṣe àwọn nǹkan tí ò ṣe rí. Nígbà tó béèrè pé ṣé o fẹ́ ká mọ̀ ọ́ láàdá? Èmi ti ń respect kó sọ pé yes. Ṣùgbọ́n wà tí mo wá ka John chapter 5 verse 7. John chapter 5 verse 7. Ní máa yẹn bá tẹnu bọ̀rọ̀. Ìbéèrè ni abirùn náà dá lóhùn wípé arákùnrin, èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún nígbà tí a bá ru omi náà. Bí èmi bá ti ń bọ̀ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Ẹ dákun, kí ni agbékilẹ̀ jù? Kí ni wọ́n béèrè lọ́wọ́ máyì kí ló ń sọ? Well, bóyá àìsàn yẹn ti kó sí lọ́pọlọ, so òun kò tiẹ̀ yé mọ́. Wọ́n ní ṣé o fẹ́ ká mú ọ lára dá bí? Wọn ò béèrè pé kí ló ń ṣe níbi tó jókòó sí. Ìrégbè fẹ́ dípò iṣẹ́ ìyanu ayé ẹ̀. Ìbéèrè mi sí yín lónìí ni wípé kí lẹ fẹ́ kí Ọlọ́run kó ṣe? Ǹjẹ́ ẹ fẹ́ kí Ọlọ́run kó yí ìgbà rere kan yín bí? Do you want God to turn you to good fortunes? Ṣé ẹ fẹ́ kí Ọlọ́run yí ìgbà rere kan yín bí? Yes, tí ìdáhùn yín bá jẹ́ bẹ́ẹ̀ ni, ẹ bá mi gbàdúrà ẹ dákun pé Jésù Olúwa, ẹ jẹ́ kí àánú yín kó yí ìgbà rere kan mí. Ó tán. It's a simple prayer because it's a simple question. Simple question always requires simple prayers. Yẹn pé ìbéèrè tí ò le, ìdáhùn tí ò le ló nídìí. Tẹ́ ẹ bá dẹ̀ gbàdúrà tí ò le, òun ló pè jù. Ibẹ̀ ni ìdáhùn èsì àdúrà wà. Oh Lord, let your mercy turn to me good fortunes. Jésù Olúwa, ẹ jẹ́ kí àánú yín yí ìgbà rere kàn mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Ẹ jẹ́ kí àánú yín kó yí ìgbà rere kàn mí. Àánú yín ó yí ìgbà rere kàn mí ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí àánú yín, ẹ jẹ́ kó yí ìgbà rere kàn mí. Àánú Ọlọ́run yí ìgbà rere kàn mí ní orúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run ó yí ìgbà rere kàn mí ní orúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run ó yí ìgbà rere kàn mí. Àánú Ọlọ́run yí ìgbà rere kàn mí. Ẹ jẹ́ kí àánú yín kó yí ìgbà rere kàn mí. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ kí àánú yín, ẹ jẹ́ kó yí ìgbà rere kàn mí lónìí. Olúwa ẹ jẹ́ kí n ránu gbà. Olúwa ẹ jẹ́ kí n ránu gbà. Àánú yín ó yí ìgbà rere kàn mí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jọ̀wọ́n lè àkókò wa ti lọ. Ẹ jẹ́ á lọ gbàdúrà àánú. Ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Tó bá pè mí ní kí ni nǹkan kan ọ̀hún tẹ̀ ń béèrè? Ẹ ti béèrè léraléra ọ̀rọ̀ àbí pé kò ṣeé ṣe. Ìbáwù mi kó jẹ́ pé òun la tẹnu mọ́. Ẹ jẹ́ á lọ béèrè lọ́wọ́ Ọlọ́run. N tó bá ti jẹ́ ìbéèrè tí yín náà ni o, ó yẹ ẹ jẹ́ á máa béèrè, ẹ jẹ́ á máa gbàdúrà, ẹ jẹ́ á máa bẹ̀bẹ̀, ẹ jẹ́ á máa ṣìpẹ̀, ó yẹ máa gbàdúrà. Ẹ má dòde ẹnikẹ́ni, ẹ máa gbà, ó yẹ máa gbà, ẹ máa sọ fún Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè ṣe o. Bẹ́ẹ̀ ni mo sọ, bàbá kankan ò lè ṣe o. Kò sí nǹkan náà pé ní pé ìyá kan lágbára níbi kan lè bá yín ṣe. Òfúùtù fẹ́ tẹ̀ ní irọ́ pátápátá ni. Ẹ sọ fún Ọlọ́run tó dá yín, ẹ sọ fún àṣẹ̀dá pé kó dáwọ́ lé yín. Kẹ́yìn o, àkókò ti tó báyìí fún ìtẹ̀síwájú. Àkókò tó to move forward. This is the time to move forward. Àkókò rẹ̀ gangan láti tẹ̀síwájú o. Ó yẹ claim ẹ̀. Ẹ tètè claim ẹ̀, ẹ tètè di ti yín mú bẹ́ẹ̀. Ẹ yóò kí ẹ̀rí yín lè pọ̀. Ó yẹ ẹ gbà tààràtàrà. Ẹ bẹ̀bẹ̀ ẹ béèrè ẹ ṣìpẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú yín tí ẹ fi hàn. Adúpẹ́ o torí pé ṣe torí pé àánú yín bẹ láàyè. Mo gbàdúrà fún yín bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Gbogbo àmì ìjákulẹ̀ nínú ayé yín. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ dànù lónìí ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé Jésù Kristi lónìí yóò pàṣẹ fún ẹ̀mí adánidúró sójú kan nínú ayé yín pé kó jáde lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín pé Ọlọ́run á fún yín ní orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé lórúkọ Jésù Kristi. Mo ní Ọlọ́run wa yóò fún àwọn ọmọ yín ní orí ọ̀fẹ́ ìlérí tí kì í tàsé ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín pé Ọlọ́run á gbà yín lọ́wọ́ ìkórè bíntín lórúkọ Jésù Kristi. A wá fi ìkórè tabua, a fi ìkórè jaburata, a fi dípò fún yín tọmọtọmọ ní orúkọ Jésù Kristi.
Kristi gbogbo agbára tó ń tilẹ̀kùn àǹfààní ní ìkórìtà ìmúṣẹ nínú ayé yín lórúkọ Jésù kó máa jáde báyìí. Mo ní gbogbo agbára tó ń tilẹ̀kùn àǹfààní ní ìkórìtà ìmúṣẹ nínú ayé yín mo ní kó máa jáde ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé láti lọ́lọ́ ìlọ báyìí Ọlọ́run á jẹ́ kí àánú rẹ̀ kó yí ìgbà ire kan yín lórúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run yí ìgbà ire kan ọmọ yín o, àánú Ọlọ́run yí ìgbà ire kan ọkọ yín o, àánú Ọlọ́run yí ìgbà ire kan aya yín o, àánú Ọlọ́run yí ìgbà ire kan ìdílé yín o. Bẹ́ẹ̀ ni ó ṣe rí ní orúkọ Jésù Kristi. Gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ọlọ́run Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ, kí ọwọ́ Ọlọ́run kí ọwọ́ rẹ̀ kó bà lé wa. Ìyẹn ni pé nígbà tí a bá rí ọwọ́ ìfarahàn Ọlọ́run a ó ní ẹ̀rí tó pọ̀, ẹ̀rí náà á dẹ̀ kàn yín. Mo ní ẹ̀rí akàn yín akàn àwọn ọmọ yín, ẹ̀rí akàn yín akàn ìdílé yín. Bí ògo jíjẹ́ ti Ọlọ́run lórúkọ Jésù àti ẹ̀yin àti àwa a ó jọ jùmọ̀ yìn Ọlọ́run pọ̀. Ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.